السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونؤمن به ونتوب إليه ونتوكل عليه. إذ من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله، ونصلي ونسلم على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسالك مسلكهم بإحسان إلى يوم الدين وبعد. ọpẹ́ ni fún Ọlọ́run. Alhamdulillah. Ọba alájẹǹjẹ tán oore, ọba tí a kìí sú, àásù nígbà kan rí, ọ̀rọ̀ wa ò sú. Ọba tí kò sí tí kò dẹ̀ lè fi dára, torí pé kò ná ní nǹkankan. Pípọ̀ wa kò kọ́lẹ̀ bá, iṣẹ́ tó ń bójútó lórí ayé wa kò káàárẹ̀ bá, kò kó dààmú bá, kò mọ̀ pé òun ń ṣe nǹkankan. Ilé ìtàṣe pé yóò rẹ̀ yóò wíìkì, wọ́n á sọ pé ó fẹ́ lọ rìláàsì díẹ̀. Ọlọ́run ọba tá ń kí nìyẹn. Ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó máa bá ọ̀gá wa olólùfẹ́ Ọlọ́run Annabi Muhammad Sallallahu alayhi wa sallam. kó máa bá gbogbo àwọn ará ilé Annabi Sallallahu alayhi wa sallam. àti gbogbo àwọn olùtẹ̀lé dáadáa. Bá àgbàtájùl hadab tí wọ́n sùn sáké, bá àgbàtájùl mu'min, bá lágbàjì àgbà, bá àgbà tẹ́bíṣe, bá àgbà lámúnígun àgbà, bá àgbà láàárọ̀, bá àgbà ládó, kárí gbogbo àwọn àfáà wa. Ọlọ́run bá ní mú kẹ́ bá wọn. Amina. Bàbá àgbàlagbàjì tèní, Ọlọ́run bá ní mú ìṣọ́ tó péye bá ní máa fi ṣọ́ wọn. Amina. Bá àgbà lámúnígun ìṣọ́ tó péye àtààbò tó péye Ọlọ́run bá ní máa fi ṣọ́ wọn. Amina. Bá mi àgbà Dandawi, àlékún karama, àlékún dùnú, àlékún oore Ọlọ́run bá ní máa ṣe fún wọn. Amina. Àkọ̀dìjá kun lé láfíkan kó ké dáadáa, Ọlọ́run kó fi máa ṣọ́ àwọn àfáà wa. Amina. Bismillahirrahmanirrahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو العزيز. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من خوف. Àwọn ẹni Ọlọ́run, àwọn wòlíì Ọlọ́run àti kàrámọ̀ wọn, ǹjẹ́ wòlíì Ọlọ́run ti ẹ̀ wà àbí kò sí? Pé àwọn kan ti ẹ̀ ń parọ́ ni? Sáwọn kan wà tá a lè pè ní wòlíì Ọlọ́run? Ṣé ó wà nígbà kan rí tí ò wá sí mọ́, àbó ṣì wà, àbí yóò máa wà títí ayérayé? Kí ló ń jẹ́ kàrámọ̀? Àwọn wòlíì Ọlọ́run àti kàrámọ̀ wọn, ìyẹn ni a máa gbé yẹ̀wò. Àwọn wòlíì Ọlọ́run, àwọn tí a ń pè ní Awliyahullahi, Awliyahur Rahman, ta gan lẹni Ọlọ́run? Ṣé gbogbo àfáà lẹni Ọlọ́run ni? Àbó níye ojú àwọn tí a lè pè ní ẹni Ọlọ́run? Àwọn wo lẹni Ọlọ́run? Awliyahullahi humul muttaquna al-muqtaduna bí Muhammadin sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Àwọn ẹni Ọlọ́run, àwọn lolùbẹ̀rù Ọlọ́run. Gun orí kìíní yẹn, kò lọ bá yẹn. Ó ti gbìyànjú báhùn. Àwọn ẹni Ọlọ́run, olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n, tí wọ́n máa ń kọ́ṣe Ànábì Muhammad sallallahu alayhi wa sallam.
yẹ̀fọ̀alúnà wọlé má umira bihi, àwọn ẹni ọlọ́run wọ́n máa ń ṣe tí olúwa mi bá pa wọ́n láṣẹ pé kí wọ́n ṣe. Àwọn ẹni ọlọ́run yantahuna amma hanihu zujira, wọ́n máa ń padà sẹ́yìn níbi tí olúwa sọ pé kí wọ́n má débẹ̀. Yaqtaduna fima bayyana lahum an yatba'uhu fi, in tí wọ́n bá ṣàlàyé pé kí wọ́n kọ́ṣe ẹ̀ wọ́n máa ń kọ́ṣe ẹ̀, in tí wọ́n bá ní kán tẹ̀lé wọ́n máa ń tẹ̀lé. Nípasẹ̀ báyẹn ló fi jẹ́ wípé màláíkà, ọlọ́run máa ń dìdí ìyẹn àwọn màláíkà kan tí wọ́n tí ó máa mójútó ọ̀rọ̀ wọn. Ọlọ́run dẹ̀ máa ń fi ìmọ́lẹ̀, àwọn ìmọ́lẹ̀ kan sí wọn nínú ọkàn nígbà gbogbo. Ìmọ́lẹ̀ máa ń gbé pẹ̀lú wọn ni. Tán máa ń sọ pé wòlíì wòlíì wòlíì, lárúbáwá ni èdè yẹn, ló ní èdè yẹn. Ṣé pé lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn míì náà sí àwọn náà ti ń sọ pé wòlíì, àwọn náà ń lo èdè wòlíì láàrin wọn. Èdè yẹn dẹ̀rẹ́ èdè lárúbáwá ni. Wòlíì tí wọ́n ń wí yẹn wàlíyù ni. Wàhùwà dídùl hadúwì, tó jókòó síbẹ̀ yẹn, dídùl hadúwì ni ẹni tí ò bá ti jẹ́ ọ̀tá fún wa, wàlíyù wa ni. So by implication wàlíyù jẹ́ kí nìyẹn? Alẹ́ ni tí ò bá ti jẹ́ ọ̀tá wa, wàlíyù wa ni. Kí ni wàlíyù yẹn? Ọ̀rẹ́ wa, ó kárí ń tiẹ̀. Ọ̀rẹ́ ló ń jẹ́ wàlíyù. Torí pé alìwìláyàtù dídùl hadawati, tí wọ́n pè ní wìláyà opposite ló jẹ́ fún àdáwà, ìjẹ́ ọ̀tá, ìbára ẹni ṣọ̀tá. Ìfẹ́ ló dẹ̀ máa ń bí, tí yàn bá nífẹ̀ẹ́ èèyàn, yàn á mú lọ́rẹ̀ẹ́, yàn á máa súnmọ́, yàn á máa bá ṣe. Kí ló dẹ̀ ń bí ọ̀tá? Alibugidu walbuhud, ìkọra ẹni sílẹ̀, ìmọ̀ jìnnà síra ẹni nínú ẹ̀mí. Tọ́kàn bá ti jìnnà síra, ọ̀tá ó bẹ̀rẹ̀. Ọ̀tá ó bẹ̀rẹ̀. Alwaliyu huwa laharifu billahi wa sifatihi bi asbi ma yumkin. Wòlíì lẹni tó dá ọlọ́run mọ̀, ó dá gbogbo ìròyìn ọlọ́run mọ̀ ní déédé bó ṣe rọrùn mọ́, níwọ̀nba bó ṣe rọrùn mọ́, ó dá mọ̀. Alimuwazib ala tohat walimujtanib anil mahasi. Wòlíì ọlọ́run lẹni tí ń dún nímọ́ ìntọ́lọ́run pàṣẹ rẹ̀, tó dẹ̀ ń sá fún ìntọ́lọ́run ní kíyàn ṣe kí ni o. Mu'rid anil ini imaki filazat. Wòlíì ọlọ́run a máa gbé ẹ̀mí ẹ̀ kúrò níbi ìgbádùn ayé, yòyòyò ayé, a máa sá fún, kò ní kíra ẹ̀bọnú ẹ̀. Àfá Ìmámù Ṣáfì fi ní tásìlì ilá wà ń tàtù sí ìrùhú báhú. Tásìlì ilá wà ń tàtù sí ìrùhú báhú. Àṣà muhalùn fílíkìyà sí bàdíwú. Àṣà muhalùn fílíkìyà sí bàdíwú. Láukánà hubbuka sọ́díkọ̀hún látọ́tahu. Láukánà hubbuka sọ́díkọ̀hún látọ́tahu. Innal muhibba liman yuhibbu mutihu. Innal muhibba liman yuhibbu mutihu. Nígbàtí òun yapa ọlọ́run, gbogbo ń tọ́lọ́run sọ pé òun ò fẹ́ ló ń ṣe, ó wá ń fi físíkà, ó fi ìta olólùfẹ́ ọlọ́run fi hàn ayé. Ìta kó fẹ́ràn ọlọ́run ló gbé síwájú. Dressing ẹ̀ ó jọ tẹni tí wọ́n ń rí mọ́, dressing tí wọ́n ń rí lára àwọn tí wọ́n fẹ́ràn ọlọ́run ni wọ́n bá lára ẹ̀. Àmọ́ ta sílì ìláhà ń tọ́lọ́run lóhun ò fẹ́ ló ń ṣe kíni ló ń ṣe. Tó bá jẹ́ pé ìfẹ́ tíyàn bá ní sọ́lọ́run òdodo nífẹ́ yẹn, èèyàn ó máa ṣe ń tó fẹ́ ni. Nítorí pé innal muhibba
liman yuhibbu mutihu. Innal muhibba liman yuhibbu muti'u. Olólùfẹ́ méjì kì í jara wọn níyàn. Olólùfẹ́ máa ń gbọ́ tira wọn ni. Olólùfẹ́ méjì máa ń ṣe tira wọn ni. Olólùfẹ́ a máa tọpasẹ̀ ní tó lólùfẹ́ ẹ fẹ́ràn, ní tó mọ̀ pé olólùfẹ́ ẹ fẹ́. Wọ́n ló ń jẹ tí ìyàwó ilé mọ̀ pé bá lè lé kì í kò fẹ́ràn, kò ní ṣe. Ó ti mọ̀ pọ́kọ òun ò fẹ́ràn ẹ̀, kò ní ṣe. Ó mọ̀ pọ́kọ òun kò fẹ́ràn nǹkan yẹn, kò ní ṣe. Obìnrin tí ń ṣe oúnjẹ tọ́kọ ò fẹ́ràn, kò fẹ́ràn ọkọ. Ó ń díbọ́ ni, ó ń pretend ni, kò fẹ́ràn ẹ̀. Àlìwàlíyù, wòlíì Ọlọ́run oríṣi méjì ló wà. Àlìwàlíyù l-khas ó wà. Àlìwàlíyù l-ham òun náà ṣe kí ni? Òun náà tún wà. Ṣó yé nísìnyí? Pẹ́sùtù yẹn fún wọn. Àlìwàlíyù kámọ́dù ló yẹn, káwọn jókòó síbẹ̀ yẹn. Jókòó síbẹ̀ yẹn tiẹ̀, káwọn jókòó báyìí. Àlìwàlíyù al-khas ó wà. Àlìwàlíyù al-ham ó wà. Kí mo ti wí? Àlìwàlíyù al-khas ó wà. Àlìwàlíyù al-ham ó wà. Wàlíyù al-khas òun tiẹ̀ yatawalla Allahu ifsahu ala tawali fala yahluku lahu khisilan allasi huwa qudratul isyan. Ọlọ́run fúnra ara rẹ̀ ni ó bójútó. Ọlọ́run ò ní jẹ́ kó lè máa dẹ́ṣẹ̀. Gbogbo in tó lè máa fi dẹ́ṣẹ̀ lọ́lọ́run ọba ó máa dáàbò bò níbẹ̀. Ọlọ́run fúnra ara rẹ̀ ni ó máa dáàbò bò kó má dẹ́ṣẹ̀, ni ó bá máa mójútó ọ̀rọ̀ ara ẹ̀. Torí pé ẹnikẹ́ni ò ní kápá àti jára ẹ̀gbà lọ́wọ́ ṣètán. Ọlọ́run ó wà á dìídì máa ṣọ́, á máa protect ẹ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ọlọ́run ni ó bá máa ṣe kìíní yẹn òun kọ́. Kò ní yé òun náà bóun ò ṣe jìn sínú ẹ̀ṣẹ̀. Wàlíyù l-khas nìyẹn. Wòlíì ẹ̀ṣà wòlíì. Ó wá kù wòlíì gbogbogbò. Wòlíì kí ni? Gbogbogbò. Wàlíyù l-ham. Gbogbo múmi ní wàlíyù l-ham ni wọ́n. Gbogbo ẹni tó gbọ́ Ọlọ́run gbọ́, tó jẹ́ olùgbàgbọ́ nú Ọlọ́run, tó ń kírun, tó ń gbààwẹ̀, Ramadan dé, ó gbà á. Wọ́n pèrun, ó kírun. In tó ní lọ́wọ́ níwọ̀nba ń fi ṣojú àní ṣe ìtọrẹ àánú. Ṣó ti yé nísìnyí? Kò dẹ̀ máa gbé Ọlọ́run lẹ́sẹ̀, kò máa gbú Ọlọ́run lẹ́nu. Wòlíì lòun náà. Kí ni mo ti pè é? Wòlíì lòun náà. Àmọ́ kò tí ì di ẹ̀ṣà wòlíì ni. Gbogbo múmìnì wòlíì làwọn náà. Ọlọ́run fi sọ fún Anu Bákárà wípé Allahu a'udhu billahi minash shaitani rajim. Ayàtẹ̀ mọ̀sórí náà ni bismillahir rahmanir rahim. Ó ní Allahu waliyyul lazina amanu yukurijuhum minaz zulumati ilan nur. Súnbáyìí. Má di ẹniyẹn lójú. Wálẹ̀ súnbáyà sọ sẹ́yìn lọ́dọ̀ ẹ̀. Wálẹ̀ sí iná káfàrú áúlìyà òhùnmú tọ́gùtù yukurijunahum minan nuri ila zulumati ulaika ashabun nari hum fiha khalidun. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allahu waliyyul lazina amanu yukhrijuhum minaz zulumati ilan nuri wal lazina kafaru awliya'uhumut taguti yukhrijunahum minan nuri ila zulumati ulaika ashabun nari hum fiha khalidun. Ẹ̀rí nìyẹn tí yóò fi máa mọ̀ pé gbogbo múmìnì náà wòlíì ni Ọlọ́run ní Allahu waliyyu. Olóhun Ọlọ́run ọ̀rẹ́ lòun jẹ́ fún alẹ́sìnà àmọ́ gbogbo múmìnì pátápátá. Wọ́n wá ní kí nìdí?
ó ní yukhrijuhum mina zulumati ila nur, ìlànà òun ti fà wọ́n jáde láti inú òkùnkùn sínú kíni, sínú ìmọ́lẹ̀. ìmọ́lẹ̀. Wòlíì làwọn náà. Gbogbo ẹni tó bá ti kú inú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ wòlíì ni. Àfáà nìkan kọ́ ni wòlíì, gbogbo kírunkírun náà wòlíì ni. Ó ṣẹ̀ṣẹ̀ wá ń wá wòlíì kan káàkiri ọ̀nàkàn wá lọ bá wòlíì lórí òkè. Ṣé wọ́n ṣe wòlíì? Wọ́n lọ bá wòlíì lórí òkè. Ní wòlíì ìjà máa sọ̀kalẹ̀ lórí òkè káwọn wá lọ pàdé wòlíì ìjà, jaburabuta, já barabata. Kí ló ń wá já barabata kiri? Ṣé wọ́n ṣe wòlíì ni? Wòlíì ni wọ́n náà. yukhrijunahum mina zulumati ila nur. Yukhrijuhum mina zulumati ila nur, ó lóun ti fà wọ́n yọ, òun máa yọ wọ́n láti inú òkùnkùn biribiri ayé, òun máa sọ wọ́n sínú ìmọ́lẹ̀. Ẹ wá ara àwọn opposite wọn táwọn ò gbàgbọ́ nú Ọlọ́run, àwọn wallazina kafaru awliyahum wòlíì làwọn náà, àmọ́ wòlíì tọ́lọ́hun kọ́. Wòlíì tí wọ́n ń sìn tí kìí ṣe Ọlọ́run yẹn, wòlíì nǹkan yẹn làwọn ṣe kí ni o, làwọn jẹ́. So automatically gbogbo wa náà ni wòlíì, gbogbo ẹnikẹ́ni ni wòlíì. Ìwòlíì tí kálukú ń ṣe ló ṣe kí ni, ló ṣọ̀tọ̀ọ̀tọ̀. Bóyá wòlíì Ọlọ́run ni ẹni tó ń sin Ọlọ́run wòlíì Ọlọ́run ni, ẹni tí ò sin Ọlọ́run wòlíì tó ń ṣe kí ni, tó ń sìn ni. Wòlíì Ṣàngó wà, wòlíì Ògún wà, wòlíì Ọbàtálá wà, wòlíì Lákáyé wà, wòlíì Èṣù Ọ̀dàrà wà. Wòlíì tí yẹn bá ti ń sìn ìyẹn di kí ni, ìyẹn di wòlíì ẹ̀. Ẹni tó dẹ̀ ń sin lọ́hun wòlíì Ọlọ́run ni, wòlíì Ọlọ́run ni. Wala yurafuna awliyahullahi bi kharqi hadatin. Tọ́wọ́ wá sọ pé báwo la ṣe ń dá wòlíì Ọlọ́run mọ̀, kò ń ṣe pé àfi káṣẹ̀ rí nǹkan kan tó tako ìṣesí tí kò follow law of nature ká tó mọ wòlíì, rárá o. Kò dìgbà tí a bá rí káríkù àdátì in tó tako ìṣesí, in tí ò follow ìṣesí, kò dìgbà tá a bá rí ká tó sọ pé wòlíì nìyàn. Wala yu'azzamuna, kò dẹ̀ dìgbà tí wọ́n tán bá ń gbéyàn tóbi, tí wọ́n tán ń gbéyàn gẹ̀gẹ̀ kó tó jẹ́ kóhun ni wòlíì. Wala yusharu ilayhim bis-salahi allazi fi urfil amati. Gbogbo tí a máa ń pè ní nǹkan tá ń tọrọ pa fẹ́ ní, kò ń ṣe pé tá àbá ti wá bá lára èèyàn kìí ṣe wòlíì. Wòlíì ní ta ni? Ẹni tí ò ní mọ́tò. Ṣe wòlíì ni? Já lọ́dọ̀ àwọn wòlíì gidi jàre, wòlíì gidi máa ń ní mọ́tò, rárá o. Ṣẹ̀pẹ́ lójú ara ayé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ò dá nǹkan mọ̀, ó gbà pé ẹni tí ò bá ti ní mọ́tò kó dẹ̀ kọ́lé nílé tó fáyìn gan ni kò tí ì ṣe kí ni, kò tí ì di wòlíì. rárá wọn fi gbogbo yẹn mọ wòlíì Ọlọ́run. Àmọ́ máa káwọ́ ní ńlá yakun minhum fasad. In tí ó pàtàkì ni pé a ní máa bá ìwà àbàjẹ́ lára wòlíì. Fahumul akhfiyahu alhaburiyahu. Àwọn wòlíì máa ń pamọ́ púpọ̀. Ẹni rere ni wọ́n sì máa ń jẹ́. Umana òfìlẹ̀ àlámì. Ẹni tá a fẹ̀mí balẹ̀ sí ni wọ́n máa ń jẹ́ nínú ayé. Ó ń ṣe ńlá Nábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. Ó ń sọ yí pé Ọlọ́run ọba mi sọ pé inna agibato awliya'i indi lamuminun khafiful hasis wa'asu khafiful az su asin min solati asan ibadati rabbi'i wa ta'u fi sirri wal halaniya wa kana gamidan fi nasi. Ó ní wòlíì Ọlọ́run ní sọ̀rọ̀ yìí o, àdísì kùdùsí ni. Wòlíì Ọlọ́run tí Ọlọ́run ń jowú ìfẹ́, tí ìfẹ́ yẹn gbóná lọ́dọ̀ Ọlọ́run púpọ̀, tọ́lọ́run fi ń jowú ẹ̀, òun ni mùmìní. Mùmìní ni. Mùmìní wo ni? Kírunkírun.
a máa sin lọ́hun dáadáa ní kọ̀kọ̀ àti ní gbangba a máa tẹ̀lé àṣẹ Ọlọ́hun àmọ́ o káànà gáàmì dán fi náà sí pẹ̀lú gbogbo ìyẹn náà ara yóò tún wá rí ara yóò mọ̀ ara yóò ṣe kíni ara yóò rí ó pamọ́ wòlíì tọ́lọ́hun ń jowú tífẹ́ yẹn ń gbóná gan tọ́lọ́hun ń jowú ẹ̀ nù ẹ̀rí àwọn wòlíì àgbà wòlíì àwọn àgbààgbà nínú wòlíì tí wọ́n bá fún wọn ní tọ́lọ́hun bá sọ pé tó ẹmú kan nínú méjì yìí tó ní ẹmú kan nínú kẹ́ẹ̀hàn káráyé mọ̀ yín àti nínú káráyé mọ̀ yín àwọn àgbà wòlíì Ọlọ́run lamuya khatari minihumuz ahadun minihumuzuura wọn ní mú káráyé mọ̀ àwọn wọn ní ṣe kíni mú káráyé mọ̀ àwọn wọn ní mú yẹn o li annahum alimu anna Allaha ma khalaqahum lahum wala li ahadin min khaliqihi ìdí tí wọ́n fi ní mú káráyé mọ̀ àwọn ni wípé wọ́n mọ̀ wípé Ọlọ́run ò torí aráyé dá àwọn kò dá wọn nítorí ẹnikẹ́ni àwọn òbí tí wọ́n torí mi dá ẹni ẹ̀ ń ṣe dandan ní kó wọ́n mọ̀ mí ni tí wọ́n mọ̀ lámọ̀dájú nìyẹn in tí wọ́n mọ̀ lámọ̀dájú ni pé Ọlọ́run dá àwọn nítorí òun Ọlọ́run ó dá wọn nítorí ara rẹ̀ nígbà tí ọba tó dẹ̀ dá wọn nítorí ara ẹ̀ ti mọ̀ wọ́n ní tí wọ́n dá wọn torí ẹ̀ ó ti mọ̀ ó ti dá wọn mọ̀ ìyẹn ti tó wọn wọn ní ìdí kẹ́nikẹ́ni ṣe kíni ẹnikẹ́ni mọ̀ fàṣẹ́gàlú àǹfúsà ń pè mọ́ kúlìkúlà o èyí tí wọ́n torí ẹ̀ dá wọn yẹn ẹni tí wọ́n torí ẹ̀ dá wọn pé kó mọ̀ wọ́n yẹn ni wọ́n ya abójútó wọn ẹ̀wẹ́ kẹ́nikẹ́ni mọ̀ àwọn mọ́ ẹ̀ ní bá wọn kán máa lè kán máa ní àwọn fẹ́ ṣe wáàsí wọ́n ṣẹ̀ ń wá pósítà wọ́n fẹ́ ṣe wáàsí wọ́n ṣẹ̀ ń wá kí tẹlifíṣàn gbé àwọn wọ́n fẹ́ ṣe wáàsí wọ́n ṣẹ̀ ń wá kí wọ́n kán máa yà wọ́n sórí social media wọn kò kàn wọ́n lè wà ń kọ̀rọ̀ ibì kan ló lè já tùpà ni wọ́n tàn wọ́n bá ti wọ́n lọ nìyẹn wọn wá kẹ́nikẹ́ni mọ̀ àwọn ọba tó ni wọ́n fẹ́ kó mọ̀ wọ́n ó dẹ̀ ti mọ̀ wọ́n bùkátà ṣe kí ni bùkátà bíyá tí wọ́n ayé bá wá mọ̀ wọ́n ńkọ́ ayé máa ń mọ̀ wọ́n bí géèrè ìkìtìyárì minihum kì í ṣàwọn ni wọ́n fẹ́ káyé ṣe kí ni ayé mọ̀ àwọn ayé mọ̀ wọ́n ni Ọlọ́run ohun Ọlọ́run káyé ṣe kí ni o ó mọ̀ wọ́n àwọn kọ́ ni wọ́n máa satira sakurani yẹn náà fìlà ní pé àwọn ń ṣàdúrà pé káráyé ṣe kí ni o káráyé mọ̀ àwọn ara o tọ́lọ́run ò bá wá fi wọ́n hàn làmùyẹ́jì tí kò jẹ́ kí aráyé dá wọn mọ̀ kò bà wọ́n nínú jẹ́ torí pé tán bá ní kán mú kankan yìí tí wọ́n mú náà ní káráyé má mọ̀ àwọn wòlíì Ọlọ́run nìyẹn wọ́n máa ń protect ọkàn ara wọn níbi gbogbo tó bá yàtọ̀ sí tọlọ́hun wọn ní jẹ́ kó ráyè nínú ọkàn wọn wọn fẹ́ ká máa jókòó tí in tí kìí bá ti ṣe tọlọ́hun wọn ní jókòó síbẹ̀ tọlọ́hun nìkan làwọn máa ń fẹ́ràn káwọn jókòó tì fahum billahi qayyimuna Ọlọ́run nìkan ni wọ́n máa ń bá dúró àwọn wòlíì Ọlọ́run wa fillahi naziruna tán máa ń wo nǹkan báyìí wọ́n ń wo Ọlọ́run lára nǹkan yẹn ni ilallahi ra'iluna tí wọ́n bá ń lọ wọ́n ń lọ bí tọlọ́hun ni munkalibuna tí wọ́n máa ń darí bọ̀ wọ́n ń darí bọ̀ síbi tọlọ́hun ni anillahi natikuna tí wọ́n bá lanu wọn pé wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa tọlọ́hun ni wọ́n máa sọ minallahi haifuna wọ́n bẹ̀rù ẹnikẹ́ni Ọlọ́run nìkan ni wọ́n bẹ̀rù alallahi mutawakiluna wọ́n gbára lé ẹnikẹ́ni Ọlọ́run wọn nìkan ni wọ́n ṣe kíni ni wọ́n gbára lé indallahi qanituna Ọlọ́run ọba nìkan ni wọ́n máa ń tẹríba fún wọn bìkítà sí nǹkan kan àfọlọ́hun àwọn wòlíì Ọlọ́run là ń ròyìn yìí o Ọlọ́run bá ní àlá inna awliya Allahi inú suratu Yunus àkọ́ni
Subhanallah. Aya 62. La khawfun alayhim wala hum yazanun. Ala inna awliya Allahi la khawfun alayhim wala hum yazanuna. Allazina amanu wa kanu yattaquna. Lahumul bushra fil hayati dunya wa fil akhirati. La tabdila li kalimatillahi. Zalika huwal fawzul azim. Ẹ bá ní Quran chapter 10 láti verse 62 or 64. Suratu Yunusa. Ọlọ́run ní àwọn ọ̀rẹ́ ohun tọlọ́run kò sí bẹ̀rù kankan fún wọn, kò dẹ̀ sí ìbànújẹ́ fún wọn, wọn ní ìbànújẹ́ tán fẹ́ bànújẹ́ lé lórí, wọn ní ìbànújẹ́ lórí pára yóò mà wọn ní ìbànújẹ́ lórí páwọn ò lówó lọ́wọ́, wọn ní ìbànújẹ́ lórí páwọn ò tí ì lo mọ́tò, wọn ní ìbànújẹ́ lórí páwọn ò ní private jet, wọn ní ìbànújẹ́ lórí páwọn ò tí ì kọ́lé, wọn ní ìbànújẹ́ lórí páwọn ò ráṣọ gidi wọ̀, wọn ní ìbànújẹ́ lórí pé gbogbo nǹkan táwọn ń ṣe kò sèso kò yọ, bànújẹ́ kankan ò jẹ́ tiwọn láyé àti lọ́run, ohunkóhun kò ní jẹ́ bànújẹ́ fún wọn. Wọ́n gbà pé Ọlọ́run ló ń ṣiṣẹ́ lára nǹkan yẹn, wọn à rí tí ó ń ṣe wọ́n yẹn, Ọlọ́run ni wọ́n ń rí. Bébí ń pa wọ́n, wọn à ní bú ebi, wọ́n mọ̀ pé Ọlọ́run ni. Bóṣì ń ta wọ́n, wọn à ní bú òṣì, wọ́n mọ̀ pé Ọlọ́run ni. Àwọn wòlíì Ọlọ́run nìyẹn, nǹkan kan kì í bà wọ́n nínú jẹ́. Wọ́n gbàgbọ́ nú Ọlọ́run, wọ́n sì bẹ̀rù Ọlọ́run. Nílé ayé làhúmùlì búṣírà wà fún wọn. Fili ayati. Búṣírà tó wà fún wọn fílẹ̀ àyà àti dùnìyá yẹn, ọ̀rọ̀ pọ̀ síbẹ̀ gan o. Búṣírà tí wọ́n máa fún wọn, wọ́n máa fún wọn ní ojú nínú ọkàn tó lè ríran. Wọ́n máa ṣe kí ni? Wọ́n máa fún wọn ní ojú nínú ọkàn tó lè ríran. Wọ́n á fún wọn lójú nínú ọkàn tó lè ríran, ojú inú ọkàn wọn a máa ríran. A máa ríran. Tẹ̀kánsù, ojú nínú ọkàn wọn a máa ríran. Ojú inú ọkàn tí wọ́n máa fún wọn, ojú tó máa ríran ni wọ́n fi ní kùlúbù lè háúlì yá ààyè lára òyònà. Kùlúbù lè háúlì yá ààyè lára òyònà. Àràmà láyàrá òlì mú bù sí ònà. Àràmà láyàrá òlì mú bù sí ònà. Àwọn wòlíì Ọlọ́run lànábì fi ní ìtàkù firasatali mu'mini o. A sì máa farabalẹ̀ tú yẹn dáadáa. Ẹ já kọ́kọ́ lọ sọ̀rọ̀ pé ǹjẹ́ ìsímọ́tò ń bẹ fáwọn wòlíì Ọlọ́run àbí kò sí, ṣé màsúmù ni wọ́n máa yà, ẹni tí wọ́n ṣọ́ níbi ẹ̀ṣẹ̀ ṣé làwọn ẹni Ọlọ́run máa ń yà, débi pé saint ni wọ́n máa jẹ́ tí wọ́n ní máa dẹ́ṣẹ̀, ṣé saint ni wọ́n máa ń jẹ́, ṣọ́lọ́run máa dédé bá a ṣe mọ̀ pé àwọn ànábì Ọlọ́run saint ni wọ́n, àwọn ànábì Ọlọ́run kì í ṣe Ọlọ́run, wọn kì í dẹ́ṣẹ̀ torí pé mọ́súmù náà ni wọ́n, ẹni tá a ṣọ́ tá a ní jẹ́ kó lè dẹ́ṣẹ̀, agbégàgá sáàrin òun àti ẹ̀ṣẹ̀, àwọn ànábì Ọlọ́run nìyẹn. Gbogbo sítórì tí àwọn ìwé kan tí wọ́n máa wí nípa àwọn ànábì Ọlọ́run, pé wọ́n lè ní ànábì Ọlọ́run kan mutí yó, ó gbọ́mọ ẹ̀sùn, gbogbo sítórì yẹn àwọn èèyàn hun síbẹ̀ ni ànábì Ọlọ́run kì í ṣe Ọlọ́run. Gbogbo àwọn ànábì Ọlọ́run kì í dẹ́ṣẹ̀, ànábì Ọlọ́run ò ní mutí, gbèlè tàsí pé yóò wá bá ọmọ ẹ̀ lò pọ̀, ànábì Ọlọ́run ò ní gbàyàwó níyàwó. Gbogbo tí wọ́n ń wí tán kọ kalẹ̀ sínú àwọn ìwé kan rádaràda ni, sítórì rádaràda ni, kò rí ìlì. Àwọn Roman folktales ni wọ́n kọ síbẹ̀, tí ò ṣẹlẹ̀ ní. Àwọn ànábì Ọlọ́run màsúmù náà ni wọ́n. Ǹjẹ́ àwọn wòlíì Ọlọ́run náà wá rí bẹ́ẹ̀? Rárá o.
àwọn wòlíì ọlọ́run ìsímọ́tù ò sí fáwọn, in tó wà fáwọn ni ìfúsù. A máa ṣe àwọn ní mọ̀fúsúnà làwọn máa ń jẹ́, wọn ò ní jẹ́ mọ̀súmúnà. A máa fún àwọn ní ìpè àkíyèsí máa wà lára wọn. Tí wọ́n bá kọlu ẹ̀ṣẹ̀ kan, wọ́n á tètè pera wọn padà pé nǹkan kan ó sọ fún wọn wípé ní táwọn ń ṣe yìí kò ṣe kí ni, kò dáa, wọ́n á sáré padà. Àwọn wòlíì ọlọ́run nìyẹn, àwọn nìyẹn. So kátọ́wù lè ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn wòlíì ọlọ́run, àwọn ẹni ọlọ́run, wọ́n lè ṣe mistake láwọn nǹkan míì. Ìyẹn ò sọ pé wọn kì í ṣe wòlíì. Ìyẹn ò ṣe kí ni? Ìyẹn ò sọ pé wọn kì í ṣe wòlíì. Ara o. Ìyẹn ò sọ pé wọn kì í ṣe wòlíì. Ànábì ní sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ó ní ìsàjítàhàdà al-mujtahidu fa asaba falahu ajrani wa in ijtahada fa akta falahu ajrun. Tí aláníyàn rí, ẹni tó láníyàn rí pẹ̀lú Ọlọ́run, táníyàn àtọlọ́run ò dàrú, tó wá ní gbìyànjú, tí gbìyànjú yẹn tó dẹ̀ bọ́ sí gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó bọ́ sí, wọ́n ní yóò gbẹ̀san méjì. Ẹ̀san pé ó gbìyànjú, ìkan nìyẹn. Ẹ̀san pé ìgbìyànjú ẹ̀ yẹn ó bọ́ sójú ẹ̀, jẹ́ méjì. Táláníyàn rí tó bá wá gbìyànjú lórí tọlọ́run, tí gbìyànjú ẹ̀ yẹn tí kò wá bọ́ sójú ẹ̀, tí gbìyànjú yẹn bọ́ sí ojú àṣìṣe, wọ́n á ní kó gba ládá ẹyọ kan, ládá pé ó tiẹ̀ láníyàn rí, ó sì gbìyànjú. Bó tiẹ̀ jẹ́ pé gbìyànjú rẹ̀ yẹn àṣìṣe ló já sí, wọn à ní sọ pé kí wọ́n fìyà jẹ. Agbègbè yẹn ni wòlíì ọlọ́run wà nígbàkigbà tí wọ́n bá ṣubú sínú àṣìṣe. Kò sọ wọ́n dẹlẹ́ṣẹ̀, kò sọ wọ́n di kèfèrí, kò sọ wọ́n di bẹ́ẹ̀. A wá lọ síbi pé ǹjẹ́ a lè máa jẹ àlùbáríkà àwọn ẹni ọlọ́run? Ǹjẹ́ a lè máa dúpẹ́ a fẹ́ tara wọn ra àlùbáríkà, a fẹ́ jẹ àlùbáríkà àwọn ẹni ọlọ́run, a fẹ́ kọ́ Ọlọ́run wọlá wọn kó ṣàánú wa, a fẹ́ kọ́ Ọlọ́run wọlá wọn kó gbàdúrà wa, a fẹ́ máa tara wọn jìfà tó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀. Bí káwọn ẹni kára wọn kan pé àwòlé Ọlọ́run rẹ̀ ká sáré bẹ̀rẹ̀ mọ́lẹ̀ síwájú wọn. Bàbá ẹ ṣàdúrà fún mi. Tàbí ká ní ẹgbẹ́ wọlé mi lórí, ẹkọ̀ tí ẹ fọwọ́ ra mi lórí. Gbogbo irú àwọn ṣe síbẹ̀ àtàbárùkù bí a sáàrì sọ́ọ̀lì ìnà ní tó lẹ́tọ̀ọ́ ni. Ó lẹ́rìí nínú Al-Kùránì, ó lẹ́rìí nínú Hadith. Ká kó fún àwọn ẹni Ọlọ́run, ìyẹn máa ń kó fún àwọn ni ìwọ̀nba tí wọ́n lọ. Ìwọ̀nba tí wọ́n ṣe kí ni? Tí wọ́n lọ. Bá ń lọ sínú Suratul Hajj, áyà 32. Ó ní sáálíkà wà man yu'azzim sha'airallahi fa innaha min taqwal qulub. Zalika wa man yu'azzim sha'airallahi fa innaha min taqwal qulub. Òun náà ní sáálíkà. Zalika wa Dìmú níbí, fọwọ́ di orí ẹ̀ mú báyìí. Má dìmú ní sàlẹ̀, gbé síbí. Zalika wa man yu'azzim sha'airallahi fa innaha min taqwal qulub. Ó ní ẹnikẹ́ni tó bá ń ṣe
ìbàbàrà in tó jẹ́ nǹkan tọlọ́hun, in tí wọ́n ṣàfitì ẹ̀ sára ọlọ́hun tí yẹn wá ń ṣe bàbàrà ẹ̀, àwọn àbá ti dé tí yẹn ṣáà ń bàbàrà ẹ̀. Ọlọ́run ní olùbẹ̀rù Ọlọ́run lẹ́ni yẹn, ìbẹ̀rù Ọlọ́run wà lọ́kàn ẹ̀ ni. Tí ò bá sí bẹ̀rù Ọlọ́run lọ́kàn ẹ̀ kò ní máa bàbàrà tó jẹ́ tọlọ́hun. Kí ni òun ni Abu Sa'id Kudiri ó bá àdíìsì kan wá, ó sọ àdíìsì kan, ó ní òun lọ ṣe ájì pẹ̀lú Sayyidina Umar, hajjajtu ma'a Umara. Wọ́n ṣe ájì, Sayyidina Umar ni Amirul Mu'minin níjọ́ náà, wọ́n láwọn wà ní ájì. Falamma dakhala li tawaf istakbala al-hajara faqala. Sayyidina Umar wá débi Hajarul Aswad, òkúta dúdú tí wọ́n gbé sí ara Kaaba yẹn. Nígbà tó wá débẹ̀, Sayyidina Umar ó wá kọjú sókúta yẹn, ó wá sọ fún yí pé inni a'lamu annaka ajarun la tajuru wa la tanfa'u. Umaru ní ìwọ òkúta lásán yìí kò sí ìwúlò tí o lè ṣe fún mi, kò dẹ̀ sí ìnira tí o lè fi kàn mí, o ní ìwúlò tó fẹ́ ṣe fún mi, o ní ìnira tí o fẹ́ ṣe fún mi. Walaula anni ra'aytu Rasulallahi sallallahu alaihi wasallam qabalaka ma qabaltuka. Tí ìbá ṣọlá pé nígbàtá Ànábì wà láyé mo fojú mi báyìí rí tó pín ẹ lá, ìwọ òkúta ayé ó lá Ànábì gbé àwọn fi lá ẹ. Tí bá ṣe bẹ́ẹ̀ ni kí ló kàn mí pẹ̀lú ogun fẹ́ máa wá lá òkúta. Lẹ́lẹ́kan tèmi àti ẹ pọ̀ tí màmá wá fa wọ́n lá òkúta níbí yìí, ṣùgbọ́n torí mo rá Ànábì tó ṣe bẹ́ẹ̀ ni ó ṣẹ̀ wá lá òkúta yẹn. Sayyidina Ali karamallahu wajhahu ó wá gbọ́ ńgbà tí Sayyidina Umaru sọ̀rọ̀ yẹn. Sayyidina Ali ní bala ya hamira lil mu'minina innahu yaduru wa yanfa'u. Sayyidina Ali ní bàbá wa president Amirul Mu'minin, ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe sọ yẹn o, innahu yaduru wa yanfa'u. Òkúta tẹ́ rí yẹn ó ní ìwúlò tí ó ṣe fún yín, ó dẹ̀ ní ìnira tó lè ṣe fún yàn. Ó ṣe kí ni? Ó ní ìwúlò tó lè ṣe fún yàn, ó dẹ̀ tún ní ìnira tó lè fi kàn yàn. Ó dá ọ̀rọ̀ Umaru yẹn nù lẹ́sẹ̀kẹsẹ̀. Kẹ́ ẹ máa sọ wípé òkúta yóò ní ìwúlò tó lè ṣe nínú ayé yín, kò dẹ̀ ní ìnira tó lè fi kàn yín nínú ayé yín, ẹ má sọ báyẹn mọ́. Ó ní ìwúlò tó lè ṣe, ó dẹ̀ ní ìnira tó lè ṣe. Sayyidina Umaru wá ní bímọ̀ ṣàlàyé kó yé wa. Ó ní bí kitabillah ẹ̀rí wà ní Al-Qur'an. Bàbá Ali ń dá wọn padà pé ẹ̀rí ọ̀rọ̀ tó ń fẹ́ mú wáyìí ó ṣe kí ni? Ó wà ní Al-Qur'an. Umaru wá bí lórí ni wà aina zalika min kitabillah, níbo ló wà nínú Al-Qur'ani? Ó ní ẹ lọ wọnú Araf, Suratul Araf ni Aya 172. Níbẹ̀ ni Ọlọ́run bá ti sọ pé wàyí sí akásàrọ̀ búkà mímú bá ní Ádámà min suhurihim suriyatahum wa ashhadahum ala anfusihim alasitu bi rabbikum qalu bala. وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين.
àkásàrọ̀ búkà nígbà tí kàlákàláwò ádámọ̀ ọlọ́run bá dá ádámọ̀ tán níjọ́ tọ́lọ́run dá ádámọ̀ tán mọ̀sáhà aláṣọ́rì ọlọ́run wá fọwọ́ pa ádámọ̀ lẹ́yìn ó fọwọ́ pa ádámọ̀ ní kíni lẹ́yìn fakarrarahum nígbà tó ṣe bẹ́ẹ̀ tán gbogbo àrọmọdọ́mọ ádámọ̀ gbogbo tó ń jẹ́ àrọmọdọ́mọ ádámọ̀ gbogbo wa yìí gbogbo àrọmọdọ́mọ ádámọ̀ tí ó jẹ́ ọmọ ádámọ̀ láyé gbogbo wa wá bọ́ta lára ádámọ̀ tí ò kú ẹnìkan tí ò bọ́ta àwa ní alamu zari yẹn ni pé àwa ní dédé cell unicellular organism làwà ń jọ náà àwa ní multicellular ní bí èèyàn báyìí ní ọlọ́run wá ń sọ fún gbogbo wa ń bẹ̀ ó wá ń bá gbogbo wa sọ̀rọ̀ àti ádámà àti gbogbo àrọmọdọ́mọ tá a bọ́ ta pé bí annahu rob èmi lọ́lọ́run yín o èmi lọ́ba yín o èmi mo dá yín o wa annahum alhabid gbogbo yìí ẹrú mi ni yín o èmi lẹ́ẹ̀mọ̀ sìn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo wa wá dáhùn níjọ́ náà wípé òun láàmà ṣe kí ni láàmà sìn wà á kàsà òhúdà wàmà wá sí káhùn ọlọ́run wá ní ó dàdéhùn o láàrin èmi àti yín lè ní o àdéhùn lẹ ṣe yẹn o pé mi lẹ́ ṣe kí ni lẹ́ẹ̀mà sìn àdéhùn ọjọ́ yẹn kàtàbà sálíkà fíríkì interstatement ta ọ́tà pé bẹ́ẹ̀ ni òun láàmà ṣe kí ni o láàmà sìn ọlọ́run wá kọ sínú parchment paper kan ó kọ sínú tákàndá kan tákàndá tí wọ́n wá kọ sí yẹn àdéhùn tá a ṣe yẹn póun láàmà sìn ọlọ́run wá ní tó ìwé àdéhùn yìí kì í ṣe tó gbọ́dọ̀ sọnù tó ní evidence ni níjọ́ gbédàlì kìyàmọ̀ wàkánà lè asal hajar ainan wal lizard níjọ́ náà òkúta tí a ń pè ní ajárùlẹ̀ àsíwádìí ẹ̀dá alààyè ni tó lẹ́nu tó lójú tó ń sọ̀rọ̀ ó lójú méjì tó fi ń ríran ó lẹ́nu tó fi ń sọ̀rọ̀ òun lọ́lọ́run wá pàṣẹ fún níjọ́ náà pé ìfútafáàkà la ẹnu ẹ ló bá lanu alikama usa alikarik ọlọ́run wá fi tákàndá àdéhùn yẹn tí wọ́n kọ agreement yẹn sí yẹn tó kọ contract yẹn sí yẹn ọlọ́run wá fi sí nínú ẹnu pé gbé mi tó bá dijọ́ gbédàlì kìámọ̀ kó wá ṣe kí ni kó wá pọ̀ fàkọ́ọ̀là ishad liman wà fákà bílímù wà fáàtì yawmal qiyamati nígbà tó gbé mi tán ni wọ́n sọ ọ́ dòkúta òun ni ájárù lìkíni àlìàsíwádù ẹ̀dá aláyé ní Sayyidina Ali wá ń sọ pé wáyìí ní àṣíádù wọ́n ń sọ yí pé ìní àṣíádù mo búra lásẹ̀mí Rasulullahi mo gbọ́ lẹ́nu ànábì Muhammad sallallahu alaihi wasallam wípé yóò tá yawmal qiyamati bil ajari àṣíwádù wà láwù lizarun zalik tó bá dijọ́ gbédàlì kìyàmà ajárùlẹ̀ àṣíwádù yìí wọ́n lọ gbé wá níjọ́ náà yóò máa sọ̀rọ̀ padà bí ti sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n yẹ̀ ṣáádù liman yastalima ubi tawhid gbogbo èèyàn tó fọ inú ńlá tó fa àwọn ńlá gbogbo àwọn tí wọ́n lọ sí ájì tí wọ́n fa àwọn ńlá àtẹni tó náwó lọ́kọ̀ọ̀kan tó fà ní ẹ̀la gbogbo wọn ni ó dárúkọ wọn fọ́lọ́hun pé àwọn wọ̀nyí wọ́n wá ṣe ájì wọ́n dẹ̀ jẹ́rìí pé wọ Ọlọ́hun ẹyọ̀kan ṣoṣo ni wọ Ọlọ́hun fàúwà ya àmìra lè mú mi ní ṣó ti wá rí báyìí rẹ Umaru pé yàdúrù wàyà àfàwò kó ní ìwúlò ó dẹ̀ ní kíni ó dẹ̀ ní ìnira ṣó rí pé ó ní ìwúlò tó lè ṣe ó dẹ̀ ní ìnira tó lè ṣe nígbà tó wá sọ bẹ́ẹ̀ tán bàbá Umaru wá ní a'udhu billahi ani aisha fi qaumin lasta fihim ya haba azad mo bẹ̀ Ọlọ́hun kó má jẹun wà nínú sẹ́ńtúrì tí wọ́n alì ò ní sí ń bẹ̀
inú ìgbésí ayé tí ò ní sí àlì ń bẹ kọ́lọ̀ má jẹ́ kóhun ó gbígbésí ayé bẹ́ẹ̀ pé ìmọ̀ rẹ̀ ó kàn sára sí ẹ̀ẹ́bà nínú Durrul Mansur page 1208 àdísì tí mo wí ẹ̀ẹ́bà ń bẹ Durrul Mansur ẹ̀ẹ́bà nínú Bayhaqi gbà wá Hakim náà gbà wá ó wà bẹ́ẹ̀ àdísì tó fìdí múlẹ̀ ni. Ibi tá a ti yà síbẹ̀ ni pé kíyàn máa bàbàrà in tó bá jẹ́ tọlọ́hun ó lẹ́tọ̀ọ́ ó lẹ́rìí nínú kitab wa sunna ká máa pín nǹkan yẹn lé langẹ̀langẹ̀ irú Kùránì nísìn wí ọlọ́run ó kọ̀ ní gbé sáyé ẹ̀gbin ó ní kó textbook lé Kùránì lórí òun ni wàá jẹ́ kó wà lókè gbogbo tíra táàfà mi bá ṣe yóò máa wà lábẹ́ alukùránì ni ó ní kásẹ̀ lé Kùránì lórí ká tó wá gbé kó ń Kùránì tíra táà ń rà táà ń ké tí kìí ṣe Kùránì òun náà wà tún máa wá pọ́n lé wà máa pọ́n lé ó ní kásẹ̀ lé tíra lórí ó ní sùn kó gbó ilé tíra ó ní jòkó lé tíra ó fẹ́ kọjá ò ní dá tíra mọ́lẹ̀ kọjá ìmọ̀ ṣàpọ́nlé yẹn tabaruk òfin ń rà lùbáríkà ní gbogbo tó bá ti jọmọ́ tọlọ́hun kódà láwàní tí yẹn ń wé sórí ìyẹn owó lọ fi nù dí ìyẹn owó lọ fi sáyè yẹpẹrẹ pé ṣe bí ṣe bá ṣọ ni ṣáṣọ kọ́ ni lóòótọ́ ṣùgbọ́n wọ́n ti lò ó fún tọlọ́hun ó ti gba ráǹkì kún ráǹkì ó ti kúrò ní kíni aṣọ lásán. Ẹjá lọ wọnú ìtàn ìgbésí ayé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Qissatul Hudaybiyah nígbà tí àwọn kèfèrí Mákà tí wọ́n yan delegate pé kó lọ ṣe meeting pẹ̀lú Ànábì Muhammad sallallahu alaihi wasallam láàyè kan tí wọ́n ń pè ní Hudaybiyah lára àwọn delegate yẹn wọ́n ń porúkọ ìkànnù wọn ní Wúríwátù ìgbà tó wá dọ́dọ̀ àwọn kèfèrí yòókù ẹ̀ wọ́n sọ fún wọn pé èkó ẹ̀yin èèyàn wá o wàláhì làkọ́dí wàfádìtò àálẹ̀lì mùlúùkì mẹ́ṣe róhùn mo fọlọ́hun ọba búra àwọn lọ́ba òun ti lọ sáàfin wọn rí wàfádìtò àlákè sára òun ti dọ́dọ̀ the Caesar of Rome ọba tó bá jẹ ní Rome ni wọ́n ń pè ní kíni Caesari wà Kisra òun ti dọ́dọ̀ ọba Persian Empire òun ti débẹ̀ rí wà Najashi òun ti dọ́dọ̀ ọba Abyssinia rí wàláhì òun fọ́lọ́wọ́ bá búra mara aitu malikanka tún yóò hazimu ashabu'u ma yóò hazimu ashabu Muhammada sallallahu alaihi wasallam gbogbo àwọn lọ́balọ́ba tó ń dé ààfin wọn òun ò rí yìí tí wọ́n ń pọ́nlé tí wọ́n ń gbé tóbi tó bí àwọn ìjọ Muhammad ti gbé tóbi sallallahu alaihi wasallam ó ní kò sí ó ní wàláhì òun rèmọ̀ o ṣàpẹ́ tí yàn bá débì kan tó rèmọ̀ tó bá dé ìlú wọn padà ẹmọ bí ó ṣe máa ṣe ó lè ní adìyẹ Sáúdí adìyẹ Mẹ́kà ó tó yìí adìyẹ Mẹ́kà adìyẹ Mẹ́kà wàláhì kódà tí wọ́n àti wá ń sọ̀rọ̀ wá ń sọ nítorí ó ní wàláhì íńtánà nàkámà tán ilá wákà àti fi káfẹ́ rájùlé mi ni ó ní wọ́n bá débi pé tánà mi bá kẹlẹ̀bẹ̀ tó bá máa tu kẹlẹ̀bẹ̀ yẹn báyìí ẹnìkan ni ó fọwọ́ gbà nínú wọn tí ó máa la tí ó máa fi pa ojú tí ó máa fi pa ìsáà mẹ́ràún ibi tádà rú hàmúráwù tó bá pàṣẹ kan fún wọn ẹnìkan bẹ̀ yẹn gbogbo wọn ti ṣe dìgìrìgìrì ìsáà tàwàdà káàdù yẹ́kítẹ́tì lúnà aláwòrán ní tẹ́tẹ̀ wà tó bá ń ṣàwà láyẹn ló wá lágbára ju tí Muhammad bá ń ṣe àlùwàlá ìwọ̀n mọ̀ rí mọ́ ó ní tó bá ń ṣàlùwàlá omi àlùwàlá ẹ̀ tí ń kánlẹ̀ wọ́n tún máa ń jà sí tí wọ́n máa tira wọn lórí pé wọ́n fẹ́ gbé ìsáàtẹ́kà lámà tó bá ń bá wọn sọ̀rọ̀ káfídú àsìwáta ohun ìdáwò níṣẹ́ ni gbogbo wọn máa pa lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ tẹ́nikẹ́ni bá fẹ́ bá wọn sọ̀rọ̀ láti gbáyé kẹ́lẹ́kẹ́lẹ́ ni wọ́n máa ṣe
wọ́n pariwo bá sọ̀rọ̀, kẹ́lẹ́kẹ́lẹ́ ni wọ́n máa bá sọ̀rọ̀, ohun tútù ni wọ́n fi ń bá sọ̀rọ̀. wa ma ya'iduna ilayhi nazaru ta'ziman lahu, débi pé òun ọ̀rẹ́ nìkan nu wọn tó wu ànábì lójú méjì báyìí, tójú wọn ṣe mẹ́rin báyìí, ó ní wọ́n yìí ṣíjú wò báyìí ni wọ́n ṣe máa ń ṣe. Ó ló lágbára gan ni o. Ẹ wo bí àwọn sọ̀hábà ànábì, ẹ wo bá ṣe ń ṣe pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ẹ wo wọ́n ṣe ń ra àlùbáríkà wájú wọn, ẹ wọ́n ṣe ra àlùbáríkà wájú ànábì sallallahu alaihi wasallam. Kabashatu radiyallahu anha, obìnrin kan ní àwọn sọ̀hábà, ó ní dakhala ala ya Rasulullah sallallahu alaihi wasallam, ànábì wá bá wọn lọ́jọ́ kan, ó wá sọ́dọ̀ wọn pẹ̀lú àwọn sọ̀hábà. Fashariba min kiribatin muhallaqatin qa'imatin, ìgbà tó wá fẹ́ mú mi, ó wá náwó gbé jọ́ọ̀gì tí wọ́n gbé kọ́ kèrègbè, tó ti yé kèrègbè tí wọ́n so kọ́, ó wá gbé, ó wá mú omi, ó dá padà síbẹ̀. Wọ́n ṣe dá padà síbẹ̀ tán báyìí, ó ní ṣe lòun náwó gbé jọ́ọ̀gì yẹn, ọkùnmùtù ilẹ̀ afẹ́ afákàtàtù, ẹnu ibi tá ànábì ti mú ojú ẹnu kèrègbè òun yá gé, òun lọ tọ́jú ẹ̀ pamọ́. Ó yá ṣe kí ni? Òun yá gé lọ tọ́jú ẹ̀ pamọ́. Kí ló fẹ́ fi ṣe? Torí kí ló ṣe gé? Ẹnu ànábì ti kan, ó fẹ́ fi máa jàlùbáríkà. Ó fẹ́ fi máa ṣe kí ni o? Máa jàlùbáríkà. Ó fẹ́ fi máa jàlùbáríkà, yóò máa fi ṣàdúà, yóò máa fi bẹ lọ́hùn. Kò sí ní tó burú níbi kí á jàlùbáríkà àwọn àfà, àwọn ẹni Ọlọ́hun, kò sí ní tó burú ń bẹ o. Ìmáàmù Nawawi ní innama qata'atiha litafasa mawdi'a fami Rasulillahi sallallahu alaihi wasallam, pé obìnrin yẹn gé ẹnu kèrègbè yẹn torí pé ó fẹ́ ṣọ́ ẹnu bí tánàbí fi mú mi yẹn, wa tatabarraku bihi, kó lè máa fi jàlùbáríkà, wa tasuna anil ibtizal, tí ẹnikẹ́ni ò ní mú, tí nǹkan yóò fi ní ráre, tóun máa jàlùbáríkà rẹ̀ tẹ́lómi ò dẹ̀ ní fẹnu kan. Ó ní tó ṣe bẹ́ẹ̀ nìyẹn. Abdullah tó jẹ́ ẹrú Asma ọmọ Abubakar, Asma bintu Abubakar, ẹ̀gbọ́n fún ìyàwó Aisha, ó lẹ́rú kan tán pè ní Abdullah. Ẹrú yẹn ló wá sọ yí pé ó ń sọ̀rọ̀ kan bọ̀ ni, ó wá ní rajatu illa Asma, ó ní mo wá padà lọ bá Asma, fakabarutu wa mo wá sọ̀rọ̀ fún. Faqalat Asma wa ń sọ pé azi ijubatu Rasulillahi sallallahu alaihi wasallam fa akrajat ilayya jubatan tayalisatan kasrawaniya. Ó ní ń sọ yí pé alùkímbà Nabi Muhammad wà ń bí, ó dẹ̀ lọ gbé alùkímbà yẹn, ó lọ gbé jáde, ó gbé alùkímbà yẹn jáde. Wọ́n sọ yí pé alùkímbà yẹn ọ̀dọ̀ ìyàwó Aisha ló ṣe kíni, ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nígbà tá Aisha jáde láyé lòun gbà á, tóun ṣe kíni o, tóun gbé sọ́dọ̀, pé àlùkímbà tánàbí máa ń wọ̀ nígbà tí ó wà láyé ni. Nígbà tánàbí wà láyé, àlùkímbà tó máa ń wọ̀, wọ́n tún tọ́jú ẹ̀. Ìyàwó Aisha tó jẹ́ ìyàwó ẹ̀, ó tọ́jú ẹ̀. Nígbà tá ìyàwó Aisha tún lọ, ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tóun ṣì wà láyé, òun náà tún gbà sọ́dọ̀, ó tún ṣe kíni, kí náà wá ń fa àlùkímbà yẹn ṣe. Ó wá sọ, ó ní nàgìzílù ha lè mọ̀rìndé yẹ̀stẹ́ṣí fìbìhá. Ó ní tá a bá lẹ́nìkan tó bá síìkì láàrin àwa mùsùlùmí tí wọ́n fẹ́ rójútu àárẹ̀ yẹn, tó làgbo tágbo òṣe, tó lo ewé téwé òṣe, àwọn wà lọ gbé àlùkímbà yẹn jáde, àwọn wà gbé sómi, àwọn wà gbó sínú omi, àwọn wà fún àlùkímbà yẹn, omi yẹn àwọn wà fún aláàárẹ̀ yẹn, lára rẹ̀ ó bá yá. Allahu akbar. Ṣé pé tí èèyàn bá fi dá tàwọn sàlàfí tí wọ́n délé ní àwọn ṣòkòtò ṣóféṣófé èyí tán délé ní, ṣé pé ẹbọ kọ́hùn, ṣé bí wọ́n tán ń pè lẹ́bọ nìyẹn, tí yóò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ wájú àwọn àfáà, ó ti ṣẹbọ. Yóò gbọ́dọ̀ láì tó àwọn àfáà, ó ti ṣẹbọ. Ó gbọ́dọ̀ mú mi ìṣánwó àwọn àfáà, ó ti ṣẹbọ. Aṣọ ànẹ́bì ni wọ́n ń fọ̀ sómi fún aláàárẹ̀ yìí, nínú àdíìsì tí ó dẹ̀ wà tó fìdí múlẹ̀, tó wà ní sọ yíhù, tí wọ́n dẹ̀ ń fọ aṣọ ànábì sómi tí wọ́n ń gbé fáláàárẹ̀, tí wọ́n ṣẹbọ.
yẹn la ṣe ń pariwo fáráyé pé ẹ má tẹ̀lé àwọn ará bí yìí o, ẹ̀sìn tuntun míì làwọn ṣe kíni àwọn gbé wọlé. ni wọ́n gbé dé o, tìjọ Muhammad kọ́ yẹn o, èyí tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu tiwa tìjọ Muhammad nìyẹn o, tí wọ́n yẹn ẹ̀sìn tuntun ni o, Salafi 1990 ni wọ́n ṣe kíni ni wọ́n bẹ̀rẹ̀ o, ni wọ́n bẹ̀rẹ̀ o. Ìmáàmù Nawawi ní àdíìsì tí a kà tán yìí pé wọ́n ń fọ aṣọ àlùkímbà ànábì sómi wọ́n ń gbé fáláàrẹ̀, Ìmáàmù Nawawi ní wà fi àṣàlẹ̀ àdíìsì dalilun ẹ̀rí lélẹ́yìí jẹ́ ala istihbabi tabarruki bí asari sọ́ọ̀lì ìnà wọ́n sì yá bìí. Ẹ̀rí lélẹ́yìí jẹ́ fẹ́nikẹ́ni wípé ìyẹn wọ́n fọwọ́ sí, àwọn àfáà fọwọ́ sí wípé ìyẹn lè jàlùbáríkà in táwọn ẹni Ọlọ́run bá lò kán tó jáde láyé, títí kan aṣọ táwọn ẹni Ọlọ́run wọ̀ kán tó jáde láyé, ìyẹn lè lò láti fi jẹ àlùbáríkà. Ó ti jàlùbáríkà ẹ̀. Bàbá wa Qadi Iyad nínú tírà àwọn àṣàfà wọ́n ń sọ wípé kanat fi qalansuwati Khalid bin Walid sha'aratun min sha'arihi sallallahu alayhi wa sallam. Wọ́n ní Khalid bin Walid lára àwọn commander Islam ó ní fìlà àbúrò kan, fìlà àbúrò àwọn fìlà tí máa ń ga sókè òun yóò máa ń ga jẹ́lẹ̀ lọ díẹ̀, fìlà yẹn ó máa ń dé lọ sójú ogun. Nínú fìlà yẹn nínú ẹ̀ irun ànábì wà tó kó sínú fìlà yẹn, fìlà tó ń dé sórí yẹn irun ànábì wà tó kó síbẹ̀. Fasakata tí fìlà yẹn jábọ́ lọ́jọ́ kan kẹ́ lè mọ̀ bó ṣe bàbàrà irun yẹn tó, fìlà yẹn wá jábọ́, ó ń jà lójú ogun lọ́wọ́ ni o. So ibi táwọn kèfèrí ti wá ṣùrùgbó wọ́n wá lọ jẹ́ kí fìlà yẹn ṣe kí ni kó jábọ́ lórí ẹ̀. Fàṣádà àléyà búrí ẹ̀ ṣe spáàkì nìyẹn. Ló bá bẹ̀rẹ̀ sí ní pa àwọn kèfèrí yìí lọ ìpakúpa, ṣẹmọ̀ tí orí yẹn bá spark ẹ̀yìn ẹ máa kú tẹ́lẹ̀ ní. Nígbà tí ó wá ṣe bẹ́ẹ̀ wọ́n nígbà tó ogun wá parí wọ́n á bi léèrè pé ìjà tó jà léèrè bí ìgbà tí yẹn mú gbó ni o, ṣé ò sí? Ó ní in tó wà nù fìlà tí wọ́n jẹ́ kó jábọ́ yẹn ló fà á tóun fi bínú pé irun ànábì kí ni irun ànábì wọ́n jẹ́ kó ṣe kí ni wọ́n jẹ́ kó kanlẹ̀, wọ́n jẹ́ kó jábọ́. Irun ànábì irun oúnjẹ ńlá ẹ̀yìn jẹ́ kó jábọ́, ẹni tó bí òun nú nìyẹn. Òun wá ń jà láti protect fìlà yẹn kí fìlà yẹn má lọ bọ́ sọ́wọ́ àwọn kèfèrí ṣe mọ̀ pé lójú ogun yẹn wọ́n ìkan lára àwọn kèfèrí lè ra mú, bó bá sì ló yóò ṣiṣẹ́ fún, bó ṣe kí ni gbọ́dọ̀ yóò ṣiṣẹ́ fún, tó bá dé sórí tó fi fèsì mùsùlùmí yóò máa wíìnì lọ ni. Kò kan lọ́hùn, kí ló kan lọ́hùn pẹ̀lú pé kèfèrí ló máa dé kí ni irun ànábì, ṣé irun ànábì ló dé sórí, yóò máa wíìnì lọ báyìí ni. Agbára mùsùlùmí kan ò ní ká wọn lójú ogun yẹn, pé gbogbo yẹn lòun rò mọ́ra wọn pé fìlà yóò gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ àwọn kèfèrí o. Ẹwà pọ́nlé, ẹ̀dẹ̀ túwọ́ tàbárùkù tó ń ṣe, ẹwọ bó ṣe ń jẹ ọlá irun ànábì. Òun ní kọ́kọ́ ní ṣàrùn ànábì o. Ẹ gbọ́, ẹ jẹ́ n tó fún yín ládìsì kan, ó wà nínú Bukhari, ó wà náà tíra mi, wọ́n ní anna ashaba rasulillahi sallallahu alaihi wasallam isidahamu alal halaki inda haliki rasi ishrif. Wọ́n ní tànábì bá ń fárun tí ó pe bàbá àwọn gẹrígẹrí tí wọ́n ń gẹ irun ànábì lọ́wọ́, àwọn sàhábà ó wà pìtì, wọ́n á ṣùgbò gẹrígẹrí yẹn, wọ́n á pìtì sọ́dọ̀ ẹ̀ nítorí kí wọ́n lè bá máa ṣá irun yẹn, kálukú mọ̀ wá pín mọ́wọ́, ẹlòmí ò tún lọ bẹ̀bẹ̀ gbà tí ò bá sí ń bẹ̀. Ó dẹ̀ jọ fún mi díẹ̀ irun tí wọ́n máa wò pé àìrídọ̀tí rí kí wọ́n lọ dànù, wọ́n dànù o, kálukú ń kó lọ́lé ní tí wọ́n fi kálukú ń kó lọ́lé ní o, tí wọ́n tún máa tọrọ ṣé wọ́n ní mi rírun ànábì díẹ̀. Wọ́n ń tọ́ wọ́n ń pín mọ́wọ́ ni o.
ìkítà sàmú ṣáàràwù wọ́n kọ́ sí bẹ́ẹ̀ ni wákítà sàmú ṣáàràwù wọ́n mọ̀ wá pín irun ànábì mọ́ ànábì sì mọ̀ kò sì bá wọn wí sí. sallallahu alaihi wasallam. sì bá wọn wí lórí ẹ̀ tẹ̀kìrírù wà ní tẹ̀kìrírù nìyẹn tẹ̀kìrírù ní tí wọ́n ṣe lójú ayé ànábì tánàbí ò sì sọ pé kò ṣe kí ni. kódà nínú sọ̀híhù Muslim ẹ̀túgbọ́ mi sọ̀híhù Muslim àdísì kan wà mẹ́ wípé làmá àlákà alakọ̀ àtọ́ àbátọ̀lẹ̀ àtàṣàrà wo ànábì fa irun tán ó wá ní kí àbútọ́lẹ̀ kó ṣá nígbà tí wọ́n ṣá tán wọ́n fanu yẹn tán wọ́n á ṣarun yẹn ànábì wá sọ fún àbútọ́lẹ̀ pé àkìsí ń wù bẹ́yìn náà sí lọ pín fáwọn mùsùlùmí òun fúnra ara ẹ̀ ó wọ́n dà pé kí wọ́n lọ ṣe kí ni kí wọ́n lọ pín irun yẹn fáwọn mùsùlùmí pé ẹ pín fún kálukú irun ànábì ní kí wọ́n pín. so tabaruk kájàlùbáríkà àwọn àfáà kájàlùbáríkà àwọn wòlíì Ọlọ́run kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ rárá opportunity ni ẹni tó bá rí kó ṣe kí ni kó seize ẹ̀ kó jẹ́ kó fa ẹ̀ wọ́n ní bàbá wa Qadi Hayat nínú àṣàfà wọ́n sọ yí pé Ibn Umar Abdullah ibn Umar radiyallahu anhuma wọ́n ní káàní yadahu ala maki adi rasulillahi sallallahu alaihi wasallam summa yadahu ala wajhihi. wọ́n ní Abdullahi ọmọ Umar a máa lọ síbi igi mímbàrí ànábì òkùtùgì kan wà ń bẹ̀ tánàbí máa ń jòkó lé lórí tó bá fẹ́ ṣe kútúbà tí máa ń ṣe kútúbà ṣó ti yé nísìn. Abdullahi ọmọ Umaru a máa lọ síbi igi yẹn a lè fọwọ́ kan igi yẹn báyìí a máa wá fọwọ́ yẹn pa ojú pa gbogbo ara a máa fọwọ́ kan a máa fi paṣọ pa gbogbo ara báyìí pa ojú igi tánàbí jòkó lé lórí ibi tó jòkó sí gangan yẹn a lọ fọwọ́ pa báyìí a máa fi ra gbogbo ara. Tó wá jẹ́ táwọn Sálàfí ní ó ṣe kínú ó ṣe bọ́ gbogbo nǹkan lọ́dọ̀ tí wọ́n ẹbọ ní ó ṣe bọ́ nìyẹn lọ́dọ̀ tí wọ́n ti ṣe bọ́ nìyẹn gbà tí kéwú òye wọn kéwú ní òye wọn àti ìsọ kàrámà àwọn ẹni Ọlọ́run o àti ìsọ kàrámà àwọn ẹni Ọlọ́run àní sọ yẹn lénìí ọ̀la látò mẹ́nu bà kàrámà àwọn ẹni Ọlọ́run ti yé sí. So gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìkúnlọ́wọ́ fún ètò wa yìí tó fẹ́ bùn wá ní nǹkan tó fẹ́ sọpọ́ọ̀tì ètò wa ní sponsorship tó ẹni tó bá fẹ́ ṣe ìkúnlọ́wọ́ yẹn account number tá a lè sẹ́ndì nǹkan sí Access Bank 0055124799. So account number yẹn ní tí kálukú bá ní kó sẹ́ndì ẹ̀ síbẹ̀ láti fi sọpọ́ọ̀tì program wa. Kò sí nínú àládà wa láti máa béèrè irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo wa náà la rí pé data ní àsìkò tá a wà yìí data yẹn ti ní agbára gan ọ̀rọ̀ data yẹn ti ní agbára gan ó ní agbára gan ni. So gbogbo ẹni tọ́lọ́run bá bùkún kóun náà jẹ́ kó ran ètò yẹn lọ́wọ́ 0055124799 0055124799 Access Bank. So orúkọ tí a máa bá ń bẹ̀ ni Ṣórìnọlá Abdulhamid òun láti pin síbẹ̀ yẹn. So a ti pin ní account number yẹn àti pin ẹ̀ síbẹ̀ yẹn àti pin ní account number yẹn síbẹ̀ yẹn àti pin ẹ̀ síbẹ̀ yẹn kí Ọlọ́run kó bu ẹnìkankan wa láṣìírí. Àmín. Ọlọ́run kó ṣe àlékún ìkúnlọ́wọ́ fẹ́nìkọ̀ọ̀kan wa. Gbogbo ẹni tó bá dá sí náà jazakumullahu khairan. So ó tún di ní ọ̀la inshallah burati ma'asalam.